Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 19 ẹsẹ̀ 21 títí dé 42. Ó kà báyìí: nítorí ó jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́, kí òkú wọn má baà wà lórí àgbélébùú ní ọjọ́ ìsinmi, nítorí ọjọ́ ńlá ni ọjọ́ ìsinmi náà. Nítorí náà, àwọn Júù bẹ Pílátù pé kí a ṣẹ́ egungun itan wọn, kí a sì gbé wọn kúrò. Nítorí náà, àwọn ọmọ ogun wá, wọ́n sì ṣẹ́ egungun itan ti èkínní àti ti èkejì tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jesu, tí wọ́n sì rí i pé ó ti kú, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ ogun náà fi ọ̀kọ̀ gún un lẹ́gbẹ̀ẹ́. Lójú kan náà, ẹ̀jẹ̀ àti omi sì tú jáde. Ẹni tí ó rí i sì jẹ́rìí, òtítọ́ sì ni ẹ̀rí rẹ̀. Ó sì mọ̀ pé òtítọ́ ni òun sọ, kí ẹ̀yin bá lè gbàgbọ́. Nǹkan wọ̀nyí ṣe kí ìwé mímọ́ bá lè ṣẹ, tí ó wí pé, a kì yóò fọ́ egungun rẹ̀. Ìwé mímọ́ mìíràn pẹ̀lú sì wí pé, wọn ó máa wo ẹni tí a gún lọ́kọ̀. Lẹ́yìn nǹkan wọ̀nyí ni Jósẹ́fù ará Arimatia, ẹni tí ó jẹ́ ọmọ ẹ̀yìn Jesu ní ìkọ̀kọ̀ nítorí ìbẹ̀rù àwọn Júù, ó bẹ Pílátù kí òun lè gbé òkú Jesu kúrò. Pílátù sì fún un ní àṣẹ. Nígbà náà ni ó wá, ó sì gbé òkú Jesu lọ. Níkódémù pẹ̀lú sì wá, ẹni tí ó tọ Jesu wá lóru lákọ̀ọ́kọ́, ó sì mú àdàpọ̀ òjìá àti aloe wá. Ó tó ìwọ̀n 100 lítà. Bẹ́ẹ̀ ni wọ́n gbé òkú Jesu, wọ́n sì fi aṣọ ọgbọ̀ dì í pẹ̀lú tùràrí, gẹ́gẹ́ bí ìṣe àwọn Júù ti rí ní ìsìnkú wọn. Àgbàlá kan sì wà níbi tí a gbé kàn án mọ́ àgbélébùú. Ibojì tuntun kan sì wà nínú àgbàlá náà, nínú èyí tí a kò tíì tẹ́ ẹnìkan sí rí. Ǹjẹ́ níbẹ̀ ni wọ́n sì tẹ́ Jesu sí, nítorí ìpalẹ̀mọ́ àwọn Júù, àti nítorí ibojì náà wà nítòsí. Àwọn tí ó mọyì Jesu sin òkú rẹ̀. Òwe Yorùbá kan sọ pé, kò ní burúburú kí ó má ku ẹnìkan mọ́ ni. Ẹni tí yóò kù ni a ò mọ̀. Gẹ́gẹ́ bí àṣà àwọn Júù, òkú kò gbọdọ̀ wà lórí igi àgbélébùú ní ọjọ́ ìsinmi. Nítorí ìdí èyí, Jósẹ́fù ará Arimatia béèrè òkú Jesu lọ́wọ́ Pílátù, ó sì yọ̀ǹda rẹ̀ fún un. À ń jù wọ́n lọ, kò ṣeé wí lẹ́jọ́, ìjà ìlara kì í tán bọ̀rọ̀bọ̀rọ̀. Òkú Jesu wà lórí igi, ọmọ ogun kan tún gún un ní ọ̀kọ̀ ní ẹ̀gbẹ́. Ẹsẹ̀ 24 sí 25 kà á. Kí ni ìgbélárugẹ tí ayé rẹ ń gbé Jesu? A tẹ́ òkú Jesu sí ibojì titun. Níkódémù náà kó ipa tirẹ̀. Ipa wo lò ń kó láti tan ìrere Jesu káàkiri? Jósẹ́fù ará Arimatia àti Níkódémù kò tijú Jesu. Ẹni tí ó bá sẹ́ Jesu láyé, Jesu náà yóò sẹ́ níwájú Baba ní ọ̀run. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti jẹ́ ohun èlò fún ìtànkálẹ̀ ìrere Jesu. Àmín.